bá ti ta sálàjì àgbà lẹ́kùnlé rẹ̀ ta sí padà so wọ́n sọ pé kìnnì kan wọ́n àfa àwọn aránṣẹ́ sí wa pé ẹgbọ́ kù mi léyìí àgbọ̀ kù mi àwọn tó bá ní ẹmọ́ fẹ́ni kankan lẹ́sìn máa ń kọ́ alájà àgbà àlọ́ bá wọn lé pé àwọn ò ní gbọ́yìn gay tó ti gbọ́ gay I don't care káyà jùlẹ̀ kẹ́mọ́ wọ́n alájà àgbà abadan mo ti sọ fún yín marat ní ti ń sọ pé ẹ̀rẹ́ mi yìí àti yọ̀ǹda rẹ̀ fún sí ọlọ́run lára alájà àgbà hata namot ìwọ sọ wọn gbogbo nǹkan wọn ẹlòmíkà jọmọ pé bàbá ni èmi náà jáde fún bàbá rí jẹ́ ọmọ pariwo yìí náà sì ní àlọ́ ọmọ bàbá jẹ́wọ́ sẹ́yìn rárá alájà àgbà lójú oorun àwa ń rí wọn gbogbo gbàlá ń rí wọn tó fi wá lọ́kàn balẹ̀ mú yóò dára fún Kamali lọ láéláé yóò dára fún Kamali lọ láéláé yóò dára fún Kamali lọ láéláé yóò dára fún Kamali lọ láé. àwọn nǹkan mi bẹ̀ tí n bá rí má ra bàbá tí mi àtàwọn bàbá wájọ sọ tájọ sọ̀rọ̀ lójú oorun wọn àbí dájú mi wà níbẹ̀ náà yìí ti gbọ́ lẹ́nu kankan rí. ìgbéraga kò sí fún Kamali yóò dára fún Kamali ẹja gbọ́dọ̀ bàbá bí tá à ń lọ kankan lélẹ̀ níbo là ń lọ. wàlá hawla wàlá quwwata illa billahi al-aliyyil azim gbogbo lé la kí wọn àdàbí àlàkí látòkè délẹ̀ ọ̀rọ̀ bàbá alájà bàlá fẹ́ sọ túláàsì ní kásà àdúrà fáwọn ọmọ kéwù wọn torí ilé kéwù tiwa kọ̀sọ́ máa lé mẹ́ gbogbo àwa àdàbíyà gbogbo àwọn ọmọ kéwù alájà àgbà pátápátá àwa àdàbíyùn kulluna mukhlisun gbogbo àdàbíyà pátápátá aládàbíyùn kulluhum mukhlisun àlọ́màlé nù àwọn ọmọ kéwù alájà àgbò ní alájà àgbò lọ́màlé kọ́ra yìí tí máa ń ṣe bí ọmọ àlè ilé rẹ̀ tó bá ti délé kéwù kò ní ṣe bí ọmọ àlè mọ́ kì í sọ ọmọ àlè mọ́ àwọn alájà àgbà wọn àkọ́ ẹnìkan táwọn òbí rẹ̀ bá sùn tí wọ́n á ṣe ṣìnà lọ́nà ẹ̀tọ́ tán á kọ́ tán á gbé wọn lè kí tó wá kí rárá gbogbo wa lẹ́ni rí nkálukú ń ṣe alákọ̀dé tọ̀kọ̀ tì bó ṣe lágbára ma nkálukú ń ṣe ẹni tó lè kọ́ ń kọ́ ẹni tó lè sọ́ ń sọ ẹni tí tílé wọn ò sì tán lára wọn náà bá dádúgbò wọn yóò mọ̀ sí ní tó bá wù àwọn tó bá ti délé kéwù àbọ̀dá nsa islam àbọ̀dá bí nǹkan bàbá. record straight ni kí ti bóyá àbí anything ọlọ́run jọ dáa fún aṣáájú mi àfa mi Sheikh Abdulrahman Mustapha Kamaluddin Al-Adabi bàbá mama wọn jọ dáa fún wọn sí àwọn ni wọn wù kí ní dáadáa yìí lẹ pé alájí àgbà wọn so pé wọn yìí sí ẹ̀gbọ́n àtàbúrò bàbá sọmọ ni so ní kálukú wọn fa wọn lọ kọ́ ti ọ̀rọ̀ níwá sí bàbá wọn wà sí àgbáyé àwọn yẹn ń gbé sórí péjì wọn ṣùgbọ́n tó kàn wá lé ní ṣé tó kàn wá lé pé yẹn ń jà ságbà àbí yẹn tàjà ságbà so inna akramakum bismillahir rahmanir rahim inda Allahi atqakum ọlọ́run ní inna akramakum ìtawọ̀ ọlọ́run owó ìṣèjì yín kọ́dà kìí ṣe mọ́ yín kọ́dà kìí ṣe bíbí tí kálukú fi ń ṣe fáàrí ọ̀dà kíyàn ní bíbí tó dáa téèyàn bá sì ní bíbí tó dáa wọn náà bẹ̀rẹ̀ jẹ́ ìbí rẹ̀ ọ̀dà látòrí rẹ̀ ṣiṣẹ́ rí kalẹ̀ so tó fi jẹ́ pé àwọn àhàfádùkà tí wọ́n ń bọ̀ bá dákà yaftakhiruna bi a'malik àwọn náà wọ́n máa fi ṣe fáàrí pé a ní bàbá kan so ìyẹn lè create sharaf níbi tí ò ti sí wọn náà o lè ṣe insha'u sharafan so fún ara rẹ̀ tó jẹ́ pé àwọn èèyàn náà máa fẹ́ ayantami ilayk wọ́n fẹ́ ṣe al-intima'u ila shajarati sharafika igi ọlá àtọ́lá tó bá lọ́hùn ni so àwọn fún ara wọn náà wọ́n máa ṣe wọ́n máa tẹ̀léra wọn wọ́n máa tira wọn yatadafa'un wọ́n máa tira wọn so káwọn náà lè súnmọ́ igi ọlá rẹ̀ so kò sábúrú mẹ́ so now àwọn bàbá alájà àgbà éjì wọn láti jọ iná ni ti ń dá out wa controversial so kódà nínú àwọn àfáà wa kọ́lọ́n kó foríjì ní tó ti kú àwọn míì tán ń bẹ ìtọ́ dáa fún wọn ni pé gbogbo nǹkan tí wọ́n kọ náà àwọn àfáà aládàbíyà ni ó tí wọ́n kọ sínú àwọn tírà wọn àti ìwé wọn tí wọ́n kọ kí wọ́n ìṣídà kí wọ́n change àbí kí wọ́n lọ fàwé òyìnbá so torí pé tí aláàtà ọba mọ̀ ń pa àfáàyàn tí máa ń sọ̀sọ̀ kúsọ̀ yín lọ́yẹ̀kẹ́ correct rẹ̀ because ọ̀pọ̀lọpọ̀ tí ń fún bàbá ní èjì tí bàbá jùlọ náà so kìí ṣẹ̀bi wọn ẹbí ọ̀pọ̀lọpọ̀ ọmọ kéwú náà ni so ẹbí ọ̀pọ̀lọpọ̀ ọmọ kéwú náà ni níwọ̀n bẹ́ẹ̀ náà wọ́n wà sí táwọn náà sọrú nǹkan báwọn ni pé ẹ̀gbọ́n àtàbúrò ni wọ́n pàápàá jùlọ àwọn bàbá wa oníwàásí àgbáyé alayhi rahmatullah ọlọ́run kó bá kẹ́ àwọn bàbá kọ́dà àwọn bàbá wa Sharafuddin Hajara wọn gbọ́ tiwọn náà àtàwọn míì náà àgbàlagbà wa tí wọ́n ní ẹ̀gbọ́n àtàbúrò ni wọ́n sẹ́mọ́n táwọn bàbá wọn fi ń wá kí ṣe pé àwọn bàbá wọn torí pé èmi wà lọ́dọ̀ bàbá wa Sharafuddin Hajara hafizahullah wa ra'a tí wọ́n jẹ́ kí n mọ̀ pé báyìí ni wọ́n ìní sọ torí káwọn máa torí kò sẹ́kọ̀ọ́ níta gbangba mọ́ báyìí láwùjọ mọ́ tí wọ́n máa dráàgì bàbá ní ìta gbangba so a sì ní fẹ́ kí ẹni àbùkù kọ́ kàn wọ́n bó ṣe wọlé mọ́ wọ́n sọ àwọn àmì àmì ní good time pẹ̀lú bàbá alhamdulillah gbogbo àwọn àfa wa name it bàbá wa Aliagani in fact mo tún bá wọn sọ̀rọ̀ last week bàbá tí kí mọ̀lá mi yọ̀ gbogbo Ìlọrin mo bá wọn sọ̀rọ̀ last week àwọn bàbá Khalifa ni àwọn bàbá wa name it gbogbo àwọn bàbá wa wọn pátápátá ọmọ dáadáa làwa lọ́dọ̀ wọn
wọn dáadáa ni wá fún ká tó máa sọ̀rọ̀ ogun tá à ń sọ yìí so wa ya'lamullah ọlọ́run mọ kọ́sídù tiwa ogun tẹ́yìn bá wọlé ẹmọ wí àṣẹ fún yín bó ṣe wọlé mọ́ ṣùgbọ́n a fẹ́ set record right alhamdulillah nínú àwọn achievement wa òun ni pé nizamiya ta ló ní nizamiya modern Arabic school ta ló kọ́kọ́ dálẹ̀ alhamdulillah achievement tó great ni tọ́lọ́run ti ní àti ní tó sì ta fẹ́ gbà mẹ́sìn àfihàn fẹ́rẹ̀ àlìjáná ara ṣùgbọ́n torí àwọn ọmọ tiwa náà tí wọ́n ń bọ̀ lọ́la so haza tarikh at-tarikh yumajjidu al-insan ìtàn máa gbé èèyàn tóbi so nínú tí Islam ò sì fọ́ kékeré mú òun ni síra rẹ̀ wà síra àwọn tí wọ́n bí ọ Islam fọ́ kékeré mú hatta al-anbiya fún ara Ọlọ́run takallafa bi sardi qasasihim so Ọlọ́run kọ̀ ó pàtàn wọn fún wa ó wá sàmà rẹ̀ bismin sharifin faqal ahasana al-qasas ìtàn tó dájú àwọn àtàtí ò nírọ́nú fa ala dhalika faqis qasasu al-adabiyyin wal adabiyya ìtàn wọn ìtàn adabiyya táwọn adabiyyin ahasana al-qasas ni ahasana al-qasas aláwọn qasasu kan tó jẹ́ pé hasana kí sọ eléyìí hasana kí sọ eléyìí hasana kí sọ eléyìí sayyi'a aláwọn oríṣiríṣi ìtàn táwọn èèyàn máa pa ẹlòmí ò parọ́ látọ̀ láti gbé rí fún ẹ̀mù láti gbé ẹ̀mù fún orí ṣùgbọ́n ìtàn àdàbíyà kò wọ́ bó ṣe wọlé mọ́ wallahi gbogbo nǹkan tá à ń pa pátápátá kò sí irú ẹyọ kan bẹ́ẹ̀ kò sí irú ẹyọ kan bẹ́ẹ̀ a sì yàrá kan kọ́ là ń pa àwọn àtàn yìí wọ́n ń pa àwọn àtàn yìí ni a wà jáde láti ṣẹ́ẹ̀tì kí ni yóò rí bẹ́ẹ̀ wọ́n wà ní ọmọ yín dá wà lálẹ́ o ọmọ yín dá kíní kan o láti fi gba owó kọ́ wa jẹ́ kọ́ wọlé bàjẹ́ àwọn tó bá ní làákàyè wọ́n máa ń tí àwọn ń ṣe so sawa'un min al-adabiyyin aw min ghayrihim so alhamdulillah ọlọ́run kọ́dá kùn kí ọmọ jẹ́ nǹkan kan ṣe ìjọ àdàbíyìn lápapọ̀ ọlá ti tóbi ọlọ́run náà àwọn bàbá wọn àti àgbáyé wọ́n pa àwọn tàn wọ̀nyí àwọn bàbá Professor Sharafuddin Hajara àtàwọn bàbá wa mí nínú késẹ̀tì táwọn yẹn ń gbé káàkiri ń wí lásìkò láàyè tí mo wà yìí pé gbogbo àwọn tàn ní táwọn bàbá wa pa yẹn so wọ́n rí pé wàhálà fẹ́ ṣẹlẹ̀ wọ́n fẹ́ di ni yọ̀dà pátàbúrò ni wọ́n ẹ má jà ṣègbà ẹ má jà ṣàwò so dáadáa ni wọ́n fẹ́ so àṣìyàwó sí ní fígbà kan bọ̀ kánú gbogbo ibi tí kìíní yìí ti wá ọ̀dọ̀ àwọn àdàbíyà gan ni gbogbo àwọn nǹkan wọ̀nyí ọ̀dọ̀ àwọn àdàbíyà gangan òun ló ti wá so àṣì kákún so àwọn tí wọ́n kọ̀ nǹkan ìbẹ̀rẹ̀ àwọn lè gbéwèé fún yín jáde tí wọ́n kọ ẹlòmíì ṣẹlẹ̀ pàlájà àgbà ní 53 gan ẹlòmíì lè pè wọ́n kò sí ní tẹ́lòmíì ọ̀kọ́ sínú ìwé náà àfa àwọn akẹ́tí wọ́n jáde bíyà mo ráwọn ìwé kọ̀ọ̀kan tí mo mọ bó lè yẹn ṣe takò àfa rẹ̀ kìíní yóò sì right kó tó di pọ́lọ́wọ́n wá gbé àfa wa Sheikh Abdulrahman ọmọ bàbá alájà àgbà wọ́n wá gbé wọn jáde láti sẹ́ẹ̀tì rẹ́kọ̀dù yẹn straight and right so gbogbo ohun tí àwọn bàbá wa ń wí yẹn mo rò pé tí yẹn bá ti gbọ́rọ̀ lẹ́nu ọlọ́rọ̀ pé éèjì mi ni mo rò pé ó ti pa gbogbo ohun tí ẹni bọ́dì tí ọba wọlé wì bí tọ̀hún ṣe tó ó ṣe súnmọ́ alájà àgbà tó ó ṣe tẹ̀kínìkà ó ti parẹ́ so gbogbo ẹ̀yin tí ẹ lọ gbé wá àti bàbá wọn wá sí àgbáyé àtàwọn míì tẹ́ ń gbé sórí péjì ẹ lọ drop ẹ̀ down ọ̀kúlí jáàlẹ̀ àkó wọ́sà akọ̀lì bá tìlù nálì bá tìlà káànàzàhù kọ́ ẹnu alájà àgbà kan láti gbọ́ wùlíjáàlẹ̀ àkó وزهق الباطل إن الباطل كان زهوقا if you come then called call the àbúrò mi in order to prevent argument yes àwọn alájàgbà gan wọ́n sọ bẹ́ẹ̀ so láti fi prevent wàhálà náà ni gbàtàn ti lámà hasasa min tìlímìzì so nígbà tí bàbá ti fura látọ̀dọ̀ alhamdulillah ọlọ́run kọ́ bá káwọn alájàgbà but ẹ̀kàn jẹ́ ká play ọ̀rọ̀ àwọn alájàgbà ẹnu tá a fẹ́ sọ náà ní nípa ìjà àwọn alájàgbà kádẹ́ gba àwọn ènìyàn ní ẹ̀jú àdàbí àlọ́jẹ́ ni nítorí mi tó bá wọlé jẹ tí ọlọ́gbé ọ̀rọ̀ bàbá wọn àti àgbáyé àbí ọ̀rọ̀ bàbá wa jára pé kìíní kankankan so kó gbé e kúrò so tẹ́ bá dẹ̀ lọ wú dáadáa ẹ rí i pé àwọn èèyàn ti sí dáadáa ní ti ń bẹ láàrin bàbá wa Khalifatul Awwal sí àfa àwọn yìí rahimahullahu ta'ala ọlọ́run kọ́ bá káwọn méjèèjì àti gbogbo àwọn àfa wa lápapọ̀ so tẹ́ bá lọ wú ẹ rí i pé just 9 years níbẹ̀ láàrin wọn kò tó yàn bí ẹ̀gbọ́n àgbà nídé nítòótọ́ ẹ̀gbọ́n àgbà ni àmọ́ kò yẹ sọmọ ọmọ 9 years lọ́kùnrin ò lè bímọ ṣùgbọ́n ọmọ 9 years lóbìnrin ó lè bímọ ọmọ 9 years lọ́kùnrin àgbọ̀ fi tàríìkì rí pé ó bímọ pàápàá jùlọ ní àwọn ọjọ́ tó ti lọ yẹn so àgbọ̀ rí hátà yawmin nasi hadha àgbọ̀ pọ̀ ọmọ 9 years lè bímọ lọ́kùnrin ṣùgbọ́n ọmọ 9 years lè bímọ lóbìnrin kan ní wúrẹ́ wa kọ́dà àwọn ọlọ́mọ 6 years bímọ so ṣùgbọ́n àgbọ̀ rí pé ọmọ 9 years lọ́kùnrin bímọ so ẹ̀gbọ́n àgbà ni wà nìyẹn dẹ́ni lẹ́ẹ̀kejì òun ni pé àwọn èèyàn mistake kìíní kan bàbá wa alájà àgbà àwọn ẹlòmíì máa ń wọn mọ̀ kankan rò bí Khalifatul Awwal bàbá wa Sọfíùláì wọ́n rò bá wọn lọ́yìn àkọ́bí alájà àgbà ní rárá àwọn bàbá ti bí ọmọ
tí wọ́n ń padà torí ọmọ àfáà àgbà Tajul Adabi ni bàbá kọ́kọ́ fẹ́ so tí wọ́n jẹ́ ìyá fún àwọn khalifa wa tèní àwọn ni wọ́n ti kọ́kọ́ fẹ́ tí Ọlọ́run ò sì ṣe ìyọ̀ǹda ọmọ kó tó di pé wọ́n wá fẹ́ àmọ̀mọ́ wa tí wọ́n jẹ́ ìyá gbogbo àwọn àdàbí yìí wọ́n jẹ́ ìyàwó ẹlẹ́ẹ̀kejì fáwọn Alhaji Àgbà tí wọ́n bí àwọn Khalifatu al-Awwal Ọlọ́run bá wa kẹ́ wọn so wọ́n ti bí kọ́ wọ́n ti bí àwọn ọmọ tí wọ́n ń padà so àwọn ọmọ tọ́lọ́run ṣẹ́kù fún bàbá mẹ́wàá ni wọ́n ọkùnrin méje so obìnrin mẹ́rin so wọ́n ti bí àwọn ọmọ so tá bá lọ calculate àwọn ọmọ tọ̀hún bíi mẹ́rin tí wọ́n ti bí síwájú tí wọ́n ń padà yẹn kó tó di wọ́n ṣe wá fẹ́ àwọn màmá wa àgbà tí wọ́n bí àwọn khalifa wa alákọ̀ọ́kọ́ ẹ rí i pé bàbá ó ti bí ọmọ tóun náà tó ọmọ ọdún 9 so àwọn àfáà wa tí wọ́n ní ọmọ ni so kí àwọn tí bá ń dùn wọ́n jìbò bí àṣà wọn kan kọ́mọ bínú àwọn bó ṣe rí lòdòdó náà ẹjá gbọ́ látẹnu bàbá bismillah. ẹ ṣe sùúrù ẹ jẹ́ kó máa tọ́ mi ó ṣe mi kó máa bá mi wí kí n máa sùn lójú ẹ̀. torí Ọlọ́run ẹ dákun kílẹ̀ mọ́ dààmú Alhaji Àgbà sí torí Ọlọ́run fọlọ́run ọba pẹ̀yìn so ẹ sì expect ká mẹ́ jáde ń gbọ́ wá sí bàbá ìmúdẹ̀ sunkún ewu bàbá pẹ̀lú èjì yẹn wọ́n ṣe wàhálà tí wọ́n lọ fi bọ́ lọ́run lórí ẹ̀sìn náà ni lórí kí ló mọ́ dàrú kí Islam mọ́ dàrú ẹ dénjẹ ló ẹ fẹ́ pa gbogbo láwọn rẹ ewu wá sí náà fẹ́ ṣe àgbà ti dé 110 years nígbà náà 110 years bàbá ní ẹ jẹ́ wọ́n mọ̀ bá mi wí kán máa fún mi sinmi lọ́n bá kún bá kí Alhaji Àgbà sí wọ́n bá kẹ́ wọn kí sáwọn nìkan ti gbogbo àwọn ọmọ kéwu wọn ló bá kẹ́ wọn wọ́n àtàwà lẹ́yìn wọn náà Ọlọ́run dákun sí wá pẹ̀lẹ́pẹ̀lẹ́ kí lẹ́ ń dààmú ọba yìí sí ṣe wàhálà tí wọ́n fi lọ bọ́ lọ́nu Ọlọ́run bù wọn lẹ́mìí wọ́n wá ná gbogbo ẹ̀mí wọn anfaqa nafsahu wa nafasahu fi sabilihi subhana mímí wọn lókè lọ́lẹ́ wọn ná sójú ọ̀nà tọ́lọ́run ẹ wà gbalagbà wọ́n gbélé ìdè àwọn àwítà ìwé ẹni wọ̀n kọtíra bẹ̀rù Ọlọ́run gbogbo ẹ̀yin kìíní wọ̀nyí bẹ̀rù Ọlọ́run lọ́run ó bá jẹ́ pé èèyàn máa tò sí ẹ̀yìn àfá èèyàn lálìkì àmọ́ Ọlọ́run dákun má jámi kú lẹ́yìn bàbá Ọlọ́run dákun má jámi kú lẹ́yìn bàbá má jámi kú lẹ́yìn wọn láyé wọ́n wá jámi kú lẹ́yìn wọn lálìkì àmọ́ kí lẹ́ ń dá àwọn àgbàlagbà sí sọ̀rọ̀ yìí so ìṣẹ̀lẹ̀ tí wọ́n ti sọ̀rọ̀ èjì wọn yìí bàbá òkàlẹ̀ fẹ́ sọ èjì wọn torí pé wọ́n fẹ́ parí ìjà láàrin bàbá wa kan náà àwọn àgbà ọmọ kí wọ́n Alhaji Àgbà bàbá wa Abubakar Olúṣọlá Sàràkí ọmọ kí wọ́n àwọn Alhaji Àgbà ni wọ́n àti ọ̀nkù tèmi ni wọ́n nídìílé ìyá mi ọ̀nkù mi ni wọ́n bàbá wa Muhammadu Awwal gómìnà Kwara nígbà náà ọ̀nkù mi ni wọ́n ń jà lórí ní agbára tí wọ́n ń pàwọn èèyàn sára wọn ládàá torí ayé náà wọn àgbàlagbà ti pè wọ́n àwọn Alhaji Àgbà yẹn ti wá pè wọ́n ẹ wá wo mí wáyé gómìnà Lawali náà ọmọ kí wà Alhaji Àgbà náà ni ọmọ kí wà Alhaji Àgbà làwọn náà àtàwọn àti ìyá wọn bàbá wọn Alhaji Àgbà yìí ló kọ́ wọn kíw láyé fi lọ bí bàbá wọn Alhaji Àgbà yìí ń ṣe politics ńgbà náà ọmọ kéwu wọn ìyá rẹ̀ náà ọmọ kéwu wọn yóò wá lóun fẹ́ rí wọn wà ní kọ́mọ́ lọ torí pé òṣèlú wọn wà lè dànù rárá àwọn bàbá tí wọn kì í so lóṣèlú àwọn àfáà tiwa wọn kì í so lóṣèlú so ó ní bàbá fi sọ ọ̀rọ̀ èjì wọn yìí Alhaji Àgbà ní kò sí nǹkan kan gbogbo táwọn ṣe yìí yà á kàn ṣe gbìyànjú káàánú lè ra àlùbáríkà ni gbogbo nǹkan láyé yìí rí nǹkan tẹ́lẹ̀ gbogbo wa Alhaji Àgbà ti yanjú gbogbo ọ̀rọ̀ wọn kí wọ́n tó lọ wọ́n ti yanjú ẹ̀ min alifi a ila ya ìhà from A to Z nípa ọ̀rọ̀ àfáà wọn bàbá sọ wọn tún sọ bí nípa ọ̀rọ̀ kìíní yìí náà tí ilé kéwútà kálukú bẹ̀rẹ̀ sí bàbá ti sọ ipa èjì náà tún ní ẹ tún gbé mi wá ẹ tún bá Alhaji Àgbà Ọlọ́run Alhaji Àgbà wájú fáàní mi ò lẹ́lòmí tí mo fẹ́ jọ láyé yìí n ò lẹ́lòmí mi nǹkan tíra mi máa kọ tíra àwìrì tó bá ń kọ Alhaji Àgbà tó máa ṣe lóhùn báwo ti lónù bá ti lónù láti lọ bọ́lọ̀ Alhaji Àgbà lọ àwọn ọ̀tá ọmọ gbà ní àálù ọmọ gbà ní àtàwọn àfẹ́ ẹ̀ àálù ọmọ gbà àtàwọn àfẹ́ ẹ̀ èyí tó bá jẹ́ ní ọmọ kíwú náà tí ò tún gbà tiwa náà àálù yìí mọ́ gbà ní díẹ̀ torí àní gbẹ́sẹ̀ kú mi táwọn Alhaji Àgbà gbé sí torí pé àmọ̀ pé tọ́lọ̀ fẹ́ ni wọ́n gbé sí àwọn olówó àwọn olólá ẹ máa gbọ́n tí bàbá sọ. mo ká àyà méjèèjì náà àwọn àjẹmọ́ mi bá mi kà á Allahumma ìkọ́sí ní ẹ̀yà rẹ̀ bí.
tí ìyẹn Abidjan lọ́lọ́ jókòó sí. Àfà Gàmbàrí nù Ọlọ́run bá ṣe dáadáa fún wọn gbogbo tí wọ́n bá wà pọ̀ tó kì í ṣàgbàjà pọ́npọ́npọ́n bí jáláńpáànù rárá. Ìmọ̀ tó níbẹ̀rù Ọlọ́run nú, ìmọ̀ tó ní sàákàn Ọlọ́run nú, ìmọ̀ tó ní zúúdù nú, ìmọ̀ tó jẹ́ pé lam yara illa khaliqahu, lam yara illa khaliqahu. Ọ̀dọ̀ Ọlọ́run ni wọ́n wò. Kọ̀ọ̀kan gbogbo àwọn iltifatat tí ń wà lápàtún pásì kò sí ntọ́kàn, kò sí nǹkan tó fẹ́ dá confusion lẹ̀ sínú ọkàn wọn lọ́mọ nǹkan àfẹ́. Tẹ́ ẹ̀ dìde tẹ́ ẹ̀ ń gbìyà wọn, ká mọ̀ sọ pé àgbìyà wọn bàbá tá à ń tún la wá ṣe, tá à ń tún la wá ṣe. So bí ti máa rí nu, ẹ má relent, ẹ má gbọ́n tí àwọn kan máa fa ilẹ̀ yìí rárá. So ẹnìkan bá ti ta sí Alájà Àgbà àdúgbò rẹ ni, kúlé ilé rẹ ni, ta sí padà. Bá ti ta sí Alájà Àgbà lẹ́kùnlé rẹ, ta sí padà. So máa sọ pé kìnnìkan máa fa àwọn aránṣẹ́ sí wa pé ẹ gbọ́ kó mi léyìí, a gbọ́ kó mi. Àwọn tó bá ní ẹ mọ́ fẹ́ ní kankan lẹ́sìn máa ń kọ́ Alájà Àgbà, á lọ bá wọn lé pé àwọn ò ní gbọ́yìn gay tó ti bọ́ gay, I don't care. Káyà jùlọ kẹ́mọ̀ wọ́n Alájà Àgbà. Abadan. Mo ti sọ fún yín, Marat ní ti ń sọ pé ẹ̀rẹ́ mi yìí àti yọ̀ǹda rẹ̀ fún sí Ọlọ́run lára Alájà Àgbà hatta namut, kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀. So àmì ìtàn àfáà bá pè wá, wọ́n rántẹ́ sí wa ní, wọ́n pè wá fún ara wa ní pé ẹgbọ́ kò ń bi eléyìí, wallahi àgbọ̀ kò mẹ́. Bàbá tó yẹ pé karrasa hayatahu kullaha lil ilm wa nashri hadha ad-din, pẹ̀lú bọ́lọ̀ ń ṣe wí bá nábì ṣe wí. Wọ́n ni kan wá fẹ́ dé wá fẹ́ máa rọ́bìṣì àwọn bàbá. Wallahi ya'lamullah àwa kò sínú ọkàn wa bugdun aw karahiyya li ahadin min ulaika al-aslaf abadan, kò sí. Lẹ́rí àwọn nǹkan bẹ́ẹ̀ ẹ̀yin tí ẹ bá sì jẹ́ mùsùlùmí tẹ́ ẹ bá ń gbọ́rọ̀ yìí tẹ́ ẹ mọ ìpìlẹ̀ ọ̀rọ̀ mọ́ rò pé Islam ilé ọ̀rọ̀ sọ́rọ́ ètí tírètì lónìí kì í sọ̀rọ̀ Islam mọ́ rò pé ọ̀rọ̀ àwọn Islam náà jẹ́ ara ọ̀rọ̀ Islam kọ́ lélẹ̀ ọ̀rọ̀ ẹbí lélẹ̀ ọ̀rọ̀ ara ni ọ̀rọ̀ Islam àti tírètì òun lánàá so wọ́n máa ń dà pọ̀ ọ̀rọ̀ Islam àti tírètì òun lánàá. So wa antum ta'lamuna man huwa abuhu fi haibatihi wa fi sharafihi wa fi manzilatihi bayna akrani dhu haiba ni tẹ́ẹ̀rí sára kí tẹ́ẹ̀ mọ̀ gbọ̀n àpáàtì fowó torí kò sí bò sí ní gbọ̀n àwọn kan dábà Ọlọ́run dá wọn bẹ́ẹ̀ ni ká má ti wá sọdógun omi ọ̀gá àgbà Muhammadu Awwal àwọn méjèèjì ń bẹ lórí ìdòkó ni bàbá ń sọ àwọn ọ̀rọ̀ yìí tá ń tó bẹ́ẹ̀ ta làáfà àwọn tó kù lónìí àtolórí àtẹlẹ́mù àtàfà àtọmọtó àti mọ́mù àti màmúmù tó tó bẹ́ẹ̀ tí ó bá àwọn olóṣèlú àwọn tọ́lá ń bẹ lọ́wọ́ tó lè bá gọ́fúnà tí ń bẹ lórí síìtì tó lè bá sọ̀rọ̀ báyìí àfi kí wọ́n máa tàn wọ́n ní tí gbogbo òfin dànù ibi ọ̀n ká fẹ́ lọ ọ̀rọ̀ àfáwà ọ̀rọ̀ èjì ni bá ti dé di èjì mo lè pọ́ọ̀sì ẹ̀ tẹ́ bá àgírí ká máa kọ̀ntínú ká lè jàǹfààní Alájà Àgbà sí. sọ pé ìgbà yìí ni wáyé wá ń dé fún ànábì ká ànábì sọ pé ìgbà yìí ni wáyé wá ń dé fún mi ká mú tàbí wákàtí abadan tànábì láàmù. So táwọn Alájà Àgbà gbogbo ń táwọn àfáà wa sọ àwọn tí wọ́n ti lọ látọ̀dọ̀ bàbá wọn àti àgbáyé bàbá wa láyé àtàwọn ẹrú wọn Ọlọ́run kẹ́ gbogbo wọn àwọn bàbá dáadáa nìyẹn wọ́n lọ ayé pẹ̀lú bẹ̀rù Ọlọ́run pẹ̀lú farabalẹ̀ báyà náà ti ń lọ pẹ̀lú farabalẹ̀ pẹ̀lú páwọn ènìyàn fèsì bí wọ́n bá sì fèsì wọ́n mọ bí wọ́n ṣe ti bọnú ọ̀rọ̀ ìtọ́ná sábà yìí tí wọ́n yóò súwìtì ìgbà táwọn ń lò ṣùgbọ́n ìta àwáyé do me and do you man no go first wọ́n bá ti gbé wá láti wọ́n fún ọ àwọn kan náà wọ́n borúkọ wájẹ́ káàkiri ẹ máa bá jẹ́ so we didn't care I care so gbogbo táwọn bàbá wọn wá sọ Alájà Àgbà yóò ṣe kíni ó ti tì í ṣubú dànù gbogbo ẹni ó bá nírú kéjẹ́ tí lórí kíní kọ́lọ́ dìlítì ẹ̀ wọ́n ti ń sọ̀rọ̀ yìí bàbá àbí wọ́n pe bàbá pẹ̀lú ẹnìkan lábò ẹ̀gbọ́n àtàbúrò kọ́lọ́ kó dìlítì ẹ̀ èyí wọn ò sọ̀rọ̀ mọ́ tí bàbá yìí ó ti nà sáka rẹ̀ ọ̀rọ̀ bàbá yìí ó ní násíhù àtàtún nínú ọ̀rọ̀ Yorùbá náà Allahu Akbar tí bàbá yìí ó ní násíhù tí gbogbo àwọn bàbá tí wọ́n ti wá sí wọn ní mansukh Alájà Àgbà yìí ó ní rẹ́sà ọ̀rọ̀ táwọn sọ ó ní nǹkan kọta àparẹ́ àkọ́kọ́ nù ẹlẹ́ẹ̀kejì àwọn tí wọ́n kọ̀ọ̀kan nù àwọn àdàbíyà yóò dára fún Kàmálì lọ láyé láyé yóò dára fún Kàmálì lọ láyé láyé Ọlọ́run yóò dára fún Kàmálì lọ láyé láyé yóò dára fún Kàmálì lọ láyé láyé Mufti àkọ́kọ́ tí ń jẹ́ Kàmálì yóò dára fún Kàmálì lọ láyé láyé ilé Alájà Àgbà yóò máa tó lọ láyé láyé ilé Kàmálì yóò máa tó lọ láyé láyé Mufti àkọ́kọ́ tí ń jẹ́ Kàmálì yóò dára fún Kàmálì lọ láyé láyé ọmọ kéwú àtàwọn ọmọ àríjàre kò ní àníjà bí tí ń rí bí ó ti máa lọ́nu
yóò dára fún Kamali lọ láéláé, ọmọ kéwù ni yóò dára fún Kamali lọ láé, olólùfẹ́ Kamali lọ jẹ́ yóò dára fún Kamali lọ láéláé, yóò dára fún Kamali lọ láéláé. Kí n kọ́ bíi ti bàbá wa Dòdò ń wákà tá bàbá wa Professor Ali Akàn gbé jáde. Òṣùpá àkọ́kọ́ tí ń jẹ́ ká, òṣùpá àgbáyé tí ń jẹ́ Kamaru, yóò dára fún Kamalu lọ láéláé. Ẹnìkan ni bàbá Dòdò ń wákà ń fún lésì, ẹnìkan náà àwọn àfáà lọ ni òun ní ń fún lésì. Wọ́n ní kó tó délẹ̀ yóò ti bá búbú, kó tó délẹ̀ yóò ti bá búbú, kò sí ìgbéraga kò sí fún Kamali, kó tó délẹ̀ yóò ti bá búbú. Àwọn àkàn máa ń gún àwọn àgbàlagbà gàràgàrà nínú àwọn àfáà. Wọ́n yé sì kan, wọ́n yé sí méjì, wọ́n yé sì kan. Bàbá rí àwọn ogun tó pọ̀, bàbá sọ bí àwọn kìnnìún wàláhì wọn sọ bí wá sí, wọ́n kàn ra yan díẹ̀. Ṣùgbọ́n àwa tá à ń study bàbá, à ń study ọ̀rọ̀ wọn àmọ́, iṣẹ́ wọn àmọ́, ìwọṣọ wọn, gbogbo nǹkan wọn. Ẹlòmíì kan jọ máa ń gbé bàbá ni, èmi náà jẹ́ láti fún bàbá rí tí ọmọ pariwo nù. Yé náà sì ní àlọ́ ọmọ bàbá, ọmọ bàbá ǹjẹ́ wọ́n ṣe ń rà ẹjẹ́ àgbà lójú oorun, àwa ń rí wọn gbogbo gbàlà ń rí wọn tó fi wá lọ́kàn balẹ̀ mú. Yóò dára fún Kamali lọ láéláé, yóò dára fún Kamali lọ láéláé, yóò dára fún Kamali lọ láéláé, yóò dára fún Kamali lọ láé. Àwọn nǹkan mi bẹ̀ tí n bá rí tí n bá rà bàbá, tí mi àtàwọn bàbá jọ sọ tájọ sọ̀rọ̀ lójú oorun, wọn bí dáàdì wọn wà níbẹ̀ náà, ìyìn ti gbọ́ lẹ́nu kankan rí. Ìgbéraga kò sí fún Kamali, yóò dára fún Kamali. Ẹja gbọ́dọ̀ bàbá bí tá à ń lọ kankan lélẹ̀, níbo là ń lọ? Èjì bàbá tí ó nẹgẹ́tì gbogbo títí ń bẹ náà ọmọ kọ́ tí ò lè wà síyà límọ̀ ṣe ayé kìnnà àjìlá fáwọn àfáà wa tí wọ́n ti lọ, eléyìí nẹgẹ́tì ẹ̀ lọ́dìlì tiẹ̀. Inú bàbá mi ní Wàsíù Àgbáyé kò ní bàjẹ́ sí kọ́sọ̀ àwọn àfáà wa tí wọ́n já àwọn ọmọ wọn látò aṣáájú mi gẹ́gẹ́ Dr. Sharaf Aminullah nígbà tí mo wà ní Madina níjọ́ ní àfáà wa ní bàbá àwọn àfáà ti rí nu. Wọ́n tán wá bá mi pé àwọn gbọ́ pé mo wà ní Madina, wallahi mi pé wọ́n wá chat mi pé àwọn gbọ́ pé mo wà ní Madina, wọ́n á níbẹ̀ ni níbo lòtẹ́lì tí mo wà, wọ́n ti wà wá bá mi. Dr. Sharaf Aminullah oní Wàsíù Àgbáyé wọ́n wá bá mi lòtẹ́lì yẹn, wọ́n wá gbé mi jáde, wọ́n tún wá Allahu Akbar, Ọlọ́run máa ń san Dr. Sharaf lẹ́sùn lórí diafa tí wọ́n ṣe fún mi náà. Ọlọ́run bá fi kún kẹ bàbá wọn Wàsíù Àgbáyé, wá fi bá jẹ́ mi tààfà wa Dr. Sharaf ní ogun bá ń sàlékún àlùbáríkà tó ju tàwọn tí wọ́n bí wọn lọ bàbá wọn Wàsíù Àgbáyé. Ọlọ́run bá ṣe fún wọn, Ọlọ́run ti ṣe mà àlùbáríkà tó tún wá pọ̀ tí ó pọ̀ jù wọn lọ tí ó sọ ìmọ̀ wọn sínú. Ọlọ́run máa ṣe fún bàbá wa àfà wa Dr. Sharaf ní Wàsíù Àgbáyé. Wọ́n wá gbé mi jáde, wọ́n wá gbé mi lọ́dọ̀ àwọn àfà wọn, wọ́n wá tẹ́ mi sí pẹrẹwu. Lẹ́yìn eléyìí wọ́n wá gbé mi lọ bìkan, wọ́n tún wá ra àwọn nǹkan fún mi. Ọlọ́run dákun sí dáadáa fún wọn àti gbogbo àwọn bàbá wa yòókù náà tí wọ́n jẹ́ àwọn ọmọ Wàsíù Àgbáyé. Àwọn kan máa ń bẹ níbí báyìí wọ́n nífẹ̀ẹ́ àwọn alájà àgbà tó jẹ́ pé irú ẹ̀nà alájì Jimoh Aliyu ìfẹ́ wọn náà wá transfer sáwà náà, alájì Mustapha Tóyìn ìfẹ́ wọn náà wá mélòó mo fẹ́ ka gbogbo ẹ̀yin tẹ̀ nífẹ̀ẹ́ wa. Ibi tá a lọ ládé yìí, so ẹ delete any form of wáàsí tí máa ti ń tó fún yín déètì kan tó bì lóhun táwọn alájà àgbà sọ yìí, ẹ delete ẹ̀, ó ti di mansukh. Kí náà ń pè ní mansukh? Òun ni shay'un nusikha bi shay'in akhar, nǹkan kan tá parẹ́ tá a fi nǹkan mí dípò rẹ̀. So bẹ́ẹ̀ ni àwọn àfáà wa tí wọ́n ti kọ̀ọ̀kan sínú ìwé, òun là ń sọ ń ta gbangba yìí. Ẹlòmíì ti fi gba dọ́kọ̀, ẹlòmíì ti fi gba tọ́lẹ̀, ẹlòmíì ti fi gba professor, gbogbo tó bá wọlé fi gbà irọ́ ní bẹ̀rẹ̀ ọ̀rọ̀ pa lọ jádànù. So ìsáàchì yẹrẹ yẹn kò tó kò kún, wọ́n gbọ́dọ̀ withdraw rẹ̀ ní àbá ní wọ́n withdraw rẹ̀. Possible ni wọ́n ti sọ pé ó fẹ́ ṣe academic research táwa rí táà ní ti rí ìtọ́jú òtí pẹ́ tá ti rí nǹkan míì tó ti kó gbogbo ajẹ́ pé irọ́ lọ́kọ́ sínú pàǹdàtọ̀ kàwágìdùn. Á kí àwọn bàbá wa wọn o, ṣùgbọ́n kí wọ́n lọ parẹ́ kádà kùn torí tọ́lọ́. Ọlọ́run bá ń ṣe dáadáa fún Dr. Abdul Basit wọn bàbá wa Al-Kaituwi, wọ́n sọ̀rọ̀ nípa nìsọ̀míyà, tíra tó tóbi ni wọ́n kọ tán ní àfá wọn olóṣe báyìí nígbà tí wọ́n padà rí òdodo. Ọlọ́run jọ dá fún Dr. Abdul Basit, jọ dá fún wọn sí mẹ́jẹ̀ nǹkan kún sí wọn. Dr. Abdul Basit Al-Kaituwi, Ọlọ́run bá ṣe dáadáa fún wọn sí mẹ́jà burú ṣe wọn àtàwọn àti bàbá wọn, mẹ́jà sunkún wọn nísìn, wọ́n sì já sunkún bàbá wọn nísìn. Wọ́n láti tún ṣe bẹ́ẹ̀ fáwọn náà. Wọ́n á gbọ́ àwọn òdodo ti dé, wọ́n sì pa gbogbo tí wọ́n ní àgbogbo nǹkan yìí o, wọ́n kó lẹ́la wọ́n lé o, àwọn ti yí padà bí wọ́n ti máa parọ́ máa wà fáwọn náà. Wọ́n tún wá ń sọ pé ibi táwọn náà sì ti kó tí wọ́n ti lé ilẹ̀ ọjà táwọn lọ mákẹ́ẹ̀tì táwọn ti lọ ra rodo náà àti tòmẹ́tò náà táwọn kó sínú tíra wọn. Wọ́n ní professor lala ni àwọn bàbá professor Abrahman Kakuri, wọ́n sọ wọ́n mention rẹ̀. So àwọn professor Abrahman Kakuri kan Ọlọ́run bá ṣe dáadáa fún àwọn náà sì ti kọ gbogbo àwọn táwọn aráàlú kọ̀ọ̀kan náà táwọn náà ṣára sórí mọ́kì wọn al-ijtimai yàní al-Facebook al-ijtimai táwọn náà ṣára rẹ̀ síbẹ̀. Gbà táwọn náà gbọ́ àwọn náà change ẹ̀ àti táwọn náà wọ́n ti yí ọ̀rọ̀ padà.
ṣùgbọ́n ẹni tí máa lọ kọ nìsọ̀míyà tó ń gbé fẹ́ni tí kìí sí àwọn àfáwà gbogbo wọn làfáwà ó ti yé. So àwọn ò sì hate àfáà kankan àwọn bá wọn tó bá ní ẹ má dàpọ̀ àfáà wa mọ́ tàfáà tó wà yìí ní ẹ má dàpọ̀ àfáà wa mọ́ ẹlòmínì gálọ̀ gbé nìkan òní wọn sọ̀rọ̀ bàbá yìí o nísìnyí wà sí léyìí nísìnyí nígbà tá àfáà wọn sọ ìyẹn ò ní go viral àfáà yìí tó ti bú àfáà wa sáfáà wa ní Haji Kamal kí lè yẹn fẹ́ sọ tá gbàgbọ́ Haji Kamal Alhaji Àgbànú inna lillahi wa inna ilayhi raji'un ọjọ́ lápá àwọn bàbá tó tú wálẹ̀ kankan tú mi lẹ̀ níjọ́ kan gbogbo tí ń ṣe òun rápá láṣẹ wallahi I'm just squeezing myself láti ṣe wọ́n fi ọrùn mi yí lẹ̀ yes yarifuna al-haqqa wa yaktumuna wọ́n fi ọrùn mi yí lẹ̀ bí professor ti ń pè mí ní doctor ń pè mí ní kìnnì kan ń pè mí ní kìnnì kan mọ̀ dákọ̀ wu wọn wá o ní ìgbésí ayé olóda bí kí n mọ̀ lè gbésí ayé lórí Alhaji Àgbà èmi ò ní nǹkan mi tí mo wá rán láyé tó máa wọ́n ní kọ́ lọ kọ́ sínú inú ìwé rẹ́jísítà rẹ̀ ní nǹkan mi tí mo wá rán láyé Alhaji Àgbà ni hata amut wọ́n rò pé wà yunifásitì yìí wà. àwọn tí wọ́n ń ṣe yìí kò bójú mu wàhálà tá a ṣe àwọn náà ṣe rí pé a ṣe wàhálà mo ń sọ lánàá bóyá ìmọ̀ tó léwu ní àdúgbò lọ́wọ́ náà alhamdulilayi tó kọjá ọmọ àdọ́fà ọdún. ṣé ẹ gbọ́ ọ̀rọ̀ bàbá àwọn ẹni tó bá gbọ́n tí bàbá sọ pé lánàá mò ń sọ ìmọ̀ tó lé ni mo fẹ́ kẹ́ bá ń kọ́ tẹ́ bá gbọ́n tí wọ́n wí àìsí bẹ́ẹ̀ ní tìpó lànà yìí o mo fẹ́ kẹ́ gbọ́ dáadáa bàbá ní lánàá which is wá sí lánàá mò ń sọ pé mi ò mọ̀ tó lé ni lónìí mo ti kọjọ́ ọmọ àdọ́fà ọdún. Ajá Muyina Akéwùsọlá Ọlọ́run bá ṣe dáadáa fún yín so mo láìkí kọ́mẹ́ntì yìí ẹ dákun ẹ má kọ́mẹ́ntì kan tí ò ṣe dáadáa ní àdúgbò ìṣẹ́ tí gbọ́ ọ̀rọ̀ tán sọ ẹ make sense so ẹ já mọ ọ̀rọ̀ bàbá wa là ń yanjú lónìí ṣẹ́tíkẹ́tì so. Alhaji Saheed ó dáa ẹ sáà ti sùúrù ẹ ti pẹ̀lẹ́pẹ̀lẹ́ dákun àwọn yìí ò nífẹ̀ẹ́ bàbá ọlọ́wọ́. ṣe wọn ṣe pé fún ọjà àti ìṣọ kankan tó lòdì sí wọn kákókó ṣàdúrà pẹ̀lú wọn gbà àmọ́ tí wọ́n ń ṣe yìí kò bójú mu wàhálà tá a ṣe àwọn náà ṣe rí pé a ṣe wàhálà mo ń sọ lánàá bóyá ìmọ̀ tó léwu ní àdúgbò lọ́wọ́ náà alhamdulilayi tó kọjá ọmọ àdọ́fà ọdún. pé àbúrò bàbá ni wọ́n nǹkan kan níwọ̀n yìí sàbúrò bàbá wíbẹ̀ ṣùgbọ́n bàbá tó wọn bí lọ́mọ dáadáa wọ́n bí ọmọ méjì wọ́n tó kàn wọ́n in fact wọ́n lè bí ọmọ mẹ́ta wọ́n lè bí ọmọ mẹ́rin 25 years bàbá ànábì gan jò ló bí ànábì 18 years of his age òun ló bí ànábì sallallahu alaihi wasallam ẹ wá wò káwá ní 18 years wọ́n bí màkan wọ́n gbà tó tún di 21 years wọ́n bí màkan gbà tó tún di àmú kalẹ̀ ń fọdún kọ̀ọ̀kan lẹ̀ sínú ẹ lè má fi lẹ̀ o 18 years wọ́n bí màkan 20 years 19 wọ́n fi tọ́jú yùn ó tún di 20 years wọ́n tún bí màkan wọ́n tún ní ọmọ náà 20 nǹkan tún 21 tọ́ 22 wọ́n tún bí màkan ó di mélòó 18 20 22 ó di mẹ́ta ok 23 wọ́n tún ní ok ẹ̀tún mọ́ 23 ẹ̀tún mọ́ bímọ wọ́n tún 24 wọ́n tún bí màkan ọdún mọ́ mẹ́rin 25 years ni o so ọwá di 24 wọ́n tún bí màkan 25 àwa ní ok ẹ̀tún sinmi so ọmọ mẹ́rin àwọn Alhaji Àgbà sì ti fẹ́yàwó torí wọ́n ní gbà tí àfa àwọn kú táwọn ń bọ̀ wá wọ́n ti ṣe bàbá wa Alhaji Tajul Adabi wọ́n ti ṣe wàsíyà kalẹ̀ pé ìyá tuntun tọ́jọ́ ìyàwó tọ́jọ́ ọmọ àfa àgbà tó bí àwọn khalifa wa tèmi so pé wọ́n sì rò pé ìyá tuntun gbogbo ẹ̀ mọ̀mọ̀ ó ti gbọ́ gbogbo ẹ̀ mọ̀mọ̀ tó bí àwọn khalifa wa tèmi pé ẹ̀sọ́ igi gbọ́dọ̀ dákọ̀ bàbá ni wọ́n á dákọ̀ bàbá ẹ̀sọ́ igi rẹ̀ fún Alhaji Abdulrasaq ní fowó ṣe ẹkùn múra wọ́n sì so igi wọn fún 110 years ẹsẹ̀ ọpọlọ wọn ò sì dàrú bàbá 110 years ní ọ̀sán yìí bàǹkẹ́ ká má lè lọ láéláé báwa kẹ́ ká má lù lọ láéláé báwa kẹ́ ká má lù lọ láéláé ògo àgbáyé òṣùpá àgbáyé tí ń jẹ́ ká má lè báwa kẹ́ ká má lè lọ láéláé.